kò sóògùn tí ò sí tá a bá láyé tá a dẹ̀ ti rí àpẹẹrẹ physically practically kì í ṣe theory. àwọn ò fẹ́ kí bàbá dá dúró lórí ọ̀rọ̀ oògùn owó yẹn o. Oògùn owó yẹn mi ì tí ì dá dúró ṣe rí fún àpẹẹrẹ wọ́n á sọ fún ẹ pé wo kòkò yìí o n tó máa rí ń bẹ̀ mú ìgbálẹ̀ ìdání wọ́n ti ṣe nǹkan kan sínú ẹ̀ o iye ẹni báyìí ló máa yọ ń bẹ̀ o tí ẹni bá yọ kìíní kò nà mọ́ lórí n kò bá máa ní ẹnì kìíní tó máa yọ ó lè jákọ̀ bí ẹ̀ ló máa yọ á ní no ó lè jẹ́ ìyàwó ẹ̀ ló máa yọ lẹ́ẹ̀kejì ó lè jẹ́ ọmọ ẹ̀ ló máa yọ ó parí ó lè jẹ́ bàbá ẹ̀ ló máa yọ gbogbo àwọn tó dáa sí níbi ẹni méje ló máa yọ ńbẹ̀ kò ní sẹ́nìkan tó máa pa á wá lọ á lóun ò lè ṣe tí ò bá lè ṣe consequence ẹ̀ wà fún kó tiẹ̀ rí. bóyá òun náà fi máa ń sọ pé lómi ìwọ̀n á ya wèrè. then number 2 ìkan tún wà wọ́n á ti ṣe gbogbo ètò yẹn tán wọ́n á lọ máa wọlé ó máa fi wẹ̀ o nígbà tó bá ń wẹ̀ lọ́wọ́ wọ́n á ti sọ fún un tó máa rí òní dá o á tilẹ̀kùn rẹ̀ ibi tó ti ń wẹ̀ yẹn kìnìún lè yọ sí tí ò bá rọ́jú tó bá ti lè ṣílẹ̀kùn yẹn pé nǹkan báyìí yọ sóhun tó bẹ́ jáde ó ya wèrè nìyẹn for life èkejì nìyẹn. ẹ̀kẹta fún àpẹẹrẹ wọ́n ní wọ́n máa pète gbogbo ẹ̀ wọ́n á gbé agbada ńlá kaná báyìí wọ́n á ní kó ra ológbò kó ra ọgbẹ wọ́n ní wọ́n jù sí ológbò yẹn sínú agbada yẹn wọ́n dé mọ́ ẹ mọ̀ pé gbèrò ni. bẹ́ẹ̀ ni. ológbò yẹn máa jà poró tó fi máa bọ́ọ̀nù. sí gbogbo ojú tí ó mọ wò mí káàkiri àgbáyé bá a bá fẹ́ sọ̀rọ̀ ọba bá a bá fẹ́ sọ̀rọ̀ ìlú tàbí tá a bá fẹ́ sọ̀rọ̀ àwọn òjòyè a kì í kàn lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn àgbà ìṣá a kì í kàn wá àwọn àgbà kan àwọn náà dàgbà nú ayé bí ò ṣe nínú olóyè ìlú tó fararu ọba tó joyè táwọn àti ọba jọ ń ṣe wọléwọ̀de. ìdí rèé fún gbogbo àwọn ọ̀dọ́ ọ̀sẹ̀ yìí tó yẹ Yorùbá òye ayé òye ìlú tá à ń gbé òye wa sí ló jẹ́ kí n wọlé tọ̀ bàbá mi wá. èmi kì í ṣàdúrà pé kí àgbà ó lówó bẹ́ẹ̀ mi kì í ṣàdúrà pé kí àgbà ó lọ́lá. àdúrà tó yẹ ká máa ṣe fágbà ni pé Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ túmọ̀ sí pé bágbà yẹn bá ti ń dàgbà ẹ̀mí kan ni wọ́n náà mọ̀ fi rí onítọ̀hún pẹ́ automatically ara wa là ń ṣàdúrà fún bá a bá ń sọ pé Ọlọ́run jẹ́ arágbàlagbà pẹ́ bá mi Ọlọ́run jẹ́ arí yín pẹ́ sà. mo fẹ́ kẹ́ kọ́kọ́ bá mi dá orúkọ yín fún gbogbo ojú tí ó máa wò yín káàkiri àgbáyé sà. orúkọ tèmi ò ní M. Àyìnlá Ọ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ a máa béèrè pé kí ni M yẹn dúró fún oríṣi méjì ló dúró fún but mi ò kì í fẹ́ sọ. ìkíní a bí mi sínú ẹ̀sìn mùsùlùmí kí n tó tún di Christian ẹ̀sìn onígbàgbọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe láìkí nǹkan tilẹ̀ wa mi ò fẹ́ràn orúkọ òkèèrè ó ní mo ṣe mo ṣe wà silent lórí that word M. Àyìnlá Ọ̀kẹ́ torí nígbà tí mo ń ṣe lecture kan fáwọn kan mo ní ìdí ẹ̀ tá a fi máa ń sọ àwọn ọmọ wa ní orúkọ òkèèrè láti bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ mi tẹ́ bá gbọ́ Olúṣọlá Àkànní Ọ̀kẹ́ Olúwakẹ́mi Àṣàkẹ́ Ọ̀kẹ́ and so on and so forth orúkọ tán dẹ̀ fi ṣe baptism nìyẹn a gbọ́dọ̀ pa àṣà àti ìṣe wa mọ́ we have to preserve our own culture our own cultural heritage and we should be proud of it gẹ́gẹ́ bí ẹnìkan ṣe sọ pé I'm proud of my colour whosoever is not proud of his colour is not fit to live. èmi náà mo dúpẹ́ lórí àwọ̀ mi mo yangàn lórí ẹ̀ ẹ tó bí ọmọ ọdún mélòó sà. Well, I was born on 26th of April 1940. tó bá máa ṣe díẹ̀ nísìn máa gbẹ́nu lé 85 by the special grace of God. Àmín àmín. So that is that. ṣé rí i pé ohun tá a fẹ́ béèrè lọ́wọ́ bàbá tó jẹ́ pé wọ́n fẹ́ gbẹ́nu lé 85 lèmi fi máa ń sọ fún gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ ní ìsìn yálà ó jẹ́ pírẹsẹ́ńtà gbogbo nǹkan ló ṣe é bínú ṣe ló ṣe é bínú dà béèyàn bá fẹ́ bínú lówó ó lè bínú lówó yóò lọ gbé e tán béèyàn bá fẹ́ bínú kú ó lè bínú kú
nǹkan kan ni ò ṣeé bínú dà, àgbà ò ṣeé bínú dà nínú ayé. Oyè wo gan lẹ jẹ nílùú Ẹ̀gbá tó fi jẹ́ pé àjọṣe tó wà láàárín ẹ̀yin àti ọba wa Aláké tìlú Ẹ̀gbá ó dán mọ́rán? Oyè tí mo jẹ ni Olúwo Àdàó Ìbàràpá Ẹ̀gbá. Mo dẹ̀ tún wá jẹ Ògbóyè Onígbàgbọ́ ti ìlú Ẹ̀gbá lápapọ̀. Dó oyè Olúwo yẹn mo ti relinquish ẹ̀ fún ìdí kan tàbí kejì tí mi ò ní fẹ́ sọ ní orí afẹ́fẹ́, nítorí mi ò ní fẹ́ kí àwọn èèyàn kan lòdì sírú oyè yẹn. Torí oyè Ògbóni Ẹ̀gbá, Ògbóni Àkàlà kì í ṣe oyè awo. Administration òní wọ́n wà fún. Oyè awo làwa gan máa ń pè Kì í ṣe oyè awo. Tí ààyè bá wà màá sọ ìyàtọ̀ láàrin ẹ̀ àti àwọn aláwo. Tó o bá dẹ̀ joyè Ògbóni Ẹ̀gbá nínú constitution Ẹ̀gbá o gbọ́dọ̀ wà nínú awo. Ó parí. Láyé àtijọ́ àwọn àgbàlagbà ni wọ́n fi ń jẹ Ògbóni. Tó o bá tí ìwọ bí age of 70 and above o lè jẹ Ògbóni. O lè jẹ́. Àgbàlagbà ni wọ́n ń pè ní Ògbóni Ògbóràn. Àwọn àgbàlagbà ni wọ́n fi ń jẹ oyè Ògbóni. But gẹ́gẹ́ bójú ṣe ń là sí àwọn ọmọdé ti ń wọ̀ wọ́n ti ń wọ̀ torí ẹ̀ ni wàhálà díẹ̀ ṣe ń wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá jẹ́ olóyè ọ̀kan gbòógì nínú àwọn olóyè ìlú Ẹ̀gbá tẹ́ ń bá ọba wa Bàmí Aláké tẹ́ ń bá wọn ṣe kádé pẹ́ lórí tiwọn náà, torí mo mọ̀ pé kíní máa kan àwọn náà lára sà. Àwọn ìfáǹfà kan wà táwa ń gbọ́ lọ́tún lósì ṣùgbọ́n a lè bí ẹni tí ò bá sí ń bẹ̀. Wọ́n á ní ayé ti di rúdurùdu, Ifá ò dẹ̀ mú ọba mọ́, àwọn ìjọba ló dẹ̀ ń àná olówó náà fi ń jọba, ìjọba ló dẹ̀ tún ń fi ọba sórí àpèrè, Ifá ò dẹ̀ ẹ̀sà ṣé Ifá ò exist mọ́ ní sà lórí à ń fọba jẹ. Ẹ ṣe ohun ṣe rí à ń pè kíkan ní civilization. Ọ̀làjú. Ifá wà níbi tó wà o, òtítọ́ wà níbi tó títọ́ wà. Nínú ẹlẹ́sìn ìbílẹ̀ òtítọ́ wà ńbẹ̀. Nínú ẹlẹ́sìn ti Christian òtítọ́ wà. Nínú ẹlẹ́sìn ti Mùsùlùmí òtítọ́ wà. Ṣùgbọ́n àwọn èèyàn burúkú ló pọ̀ jù. Bẹ́ẹ̀ bá mú ẹlẹ́sìn ìbílẹ̀ lénìí ẹ lè ní ju 25% lọ. Tẹ́ bá mú ẹlẹ́sìn ti Christian ẹ lè rí ju 25% lọ. Nínú àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ lè rí ju 25% lọ. Ẹ̀sà 25% yẹn ṣé tó ń ṣòótọ́ àbí? Tó ń ṣòtítọ́. A ṣe research débẹ̀ ni. Irọ́ ó ní ò jẹ́ káyé gún. Àìṣòdodo. Ẹran tó bá súnmọ́ Bible tó ka Quran tó ka even ọ̀fọ̀fádà gan. Nígbà tí nínú Exodus 20 ó ṣe òfin 10. Mo fi 11 ṣe fẹ́ nú ẹ̀. Ṣe fẹ́ nú ẹ̀. Ó ní ò jẹ́ pé gbogbo ẹ̀ rójúmọ́. Ó parí. Ó tún wá ṣe òfin kan Deuteronomy 28 àwọn èèyàn kì í fẹ́ kà. But a good Christian, whether you are a Christian or a Muslim, if you are able to read that Deuteronomy 28 tó bá kà from 1 to 8 èmi àgùn ọ̀rọ̀ yẹn pọ̀ àfi kó kàkú lọ kà Deuteronomy 28 yẹn. Ó ti parí. Because oníṣèwọ̀ bá fi ara balẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ ìbùkún ni fún wọn bí ìbùkún ni fún ìbùkún. Nígbà bá ti máa ṣe ó ní tí ìwọ kò bá ó gbọ́ ègún yìí ló máa ṣe sí ẹ lórí tàbí fẹ́ kéègùn ṣe sóhun lórí. Ó tán. So Ifá wà níbi tí Ifá wà. Ìjọba kọ́ ló ń yan ọba fún yàn. A ní constitution lẹ́gbàá fún àpẹẹrẹ ní ti ìlú Ẹ̀gbá yìí. Tí ọba kan bá gbéṣẹ̀ àti ní àwọn òjòyè. Ẹ rí i pé bọ́ba bá travel gan wọ́n á ní àwọn regency. Bẹ́ẹ̀ ni. Ọba ló lọ ìlú ò lọ. Àwọn regency yẹn náà máa ṣètò. Ṣé bọ́ba ń gba leave tó bá dẹ̀ gba leave á padà dé. Àwọn regency yẹn gbogbo táwọn regency yẹn bá ṣe ọba yẹn ló ṣe. Ẹ wo ìlú kan ní ìsìn bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ìlú Àgùrà ó ti ṣóṣù. Àwọn regency ẹ̀ wà ń bẹ̀. Túmọ̀ sí pé bí ọba kan bá wàjà kì í ṣe pé gbogbo àwọn tọ́jọ́ ń ṣe àwọn kábínẹ̀tì ẹ̀ àwọn olóyè. The cabinet is there. Kì í ṣe làwa máa ń rò pé tọ́ba kan bá ti wàjà pé gbogbo àwọn olóyè ẹ̀ wọn lẹ́nu ń bẹ̀ mọ́ nìyẹn. Bí ọba kan bá lọ àwọn ìjòyè ìlú wà tó máa ṣètò ìlú lọ. Ṣètò ìlú lọ ọba ló lọ. Tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣètò ìlú àwọn èèyàn máa jókòó. Ìdílé tó bá kàn wọ́n lè mẹ́ni 11 wá nínú wọn. Wọ́n á screen wọn. Wọ́n lè screen wọn títí tó jẹ́ pé 7 ló máa kù. Inú àwọn 7 yẹn wọ́n á dífá sí.
Ifá yẹn gangan. a mọ̀ pé gẹ́gẹ́ mo ṣe sọ pé olóòótọ́ ṣe rí fáàsì yìí nísìn náírà náà ló ń rí o níbi tí nǹkan tún burú sí nìyẹn. Ifá owó. látijọ́ Ifá kì í gba abuké kì í gba fọ́jú obìnrin tó bá dáa no contour no surplus lóbìnrin Ifá ń gbà tó pupa tó ga tó lẹ́wà tó pọ́n onífá ń gbà ebi tí Ifá ti ń ṣe àìṣòótọ́ tiẹ̀ náà nìyẹn. Láyé ìsìn Ifá ti ń gba gbogbo tẹ́lẹ̀ bọ̀ láyé àtijọ́ Ifá ò dé gbogbo ibẹ̀ yẹn. ẹ rí i pé láyé àtijọ́ tó máa fẹ́ fìyàn joyè olówó kọ́ náà fi ń joyè wọ́n á kàn déédéé wò ẹ́ pé lágbájá yìí ọmọlúàbí rẹ̀ ẹ mú wá wọn ò ní gbowó lọ́wọ́ ẹ̀ bọ̀tún nǹkan ti ń yí padà. ẹ rí i pé nísìnyí táwọn bá ń du ọba millions ń lọ Ifá náà tẹ̀lé o wọ́n wá ní wọ́n dìbò ìbò sí i òun là lè lò bí Ifá. Ìbò tó ń dì ní ìsìn òun là lè lò bí Ifá. ó parí. Ifá àsìn nìyẹn. ṣùgbọ́n ìbò yẹn náà millions lọ lábẹ́lẹ̀ o bẹ́ẹ̀ náà ni n tó tún fa wàhálà díẹ̀ nígbà wọn bá wá yan ẹni yẹn tán òun wọn ṣe máa fi ránṣẹ́ sí àwọn ìjọba kankan ò láṣẹ kò lè ever yan ọba fún ìlú kò lè rọgbọ it's never done. Ìjọba ò lè yan. and bí mo ṣe ń sọ yìí even after our own death kò lè ṣẹlẹ̀ ìlú fúnra rẹ̀ ló máa yan tí wọ́n bá fẹ́ ìjọba ni pé kó ẹnta amúre o kàn dẹ̀ fún ní certificate kàn dẹ̀ gèsè tiẹ̀ ó ti dọba nìyẹn. but kò wá sí nǹkan kan tí èèyàn ò ní dù n tó bá dù ò ní níyì. èèyàn ní téèyàn ò bá dù kó lo àágùn ẹ̀ náà. bẹ́ẹ̀ni tó bá bọ́ sí ni lọ́wọ́ tán kò ní níyì. nígbà tó wà ní school competition náà lẹ́sẹ̀ kó tó ní first class second class third class. kódà tá a bá fẹ́ du HOC gan náà a máa compete. HOD àti wàá compete ni wọ́n á based on merit ni. bẹ́ẹ̀ni. torí ẹ̀ la ṣe máa ń kọ confidential report bó ṣe ń ṣiṣẹ́ sí a máa kọ wọ́n á fún ẹ ní A wọ́n á fún ẹ ní B. ìbándẹ̀ sọ yẹn fara pẹ́ pé wọn a bá ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹ ni. bẹ́ẹ̀ àwọn ajókòó báyìí sà wọ́n ní ọmọ bàbá fún ilé kò ní mọ̀. to whom much is given much is expected. bẹ́ẹ̀ náà ló ṣe rí nílùú tí wọ́n bá kó gbogbo àwọn ọmọ ọba kalẹ̀ ẹ jẹ́ káwọ́ ètò yanjú ètò lè ṣe ṣùgbọ́n ní ìsìn pàápàá ẹ̀wà tí lè rí illiterate ò lè jọba Ẹ̀gbá fún àpẹẹrẹ. bẹ́ẹ̀ ni torí ọba wa tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá kan. even níbi tá à ń bá lọ ní ìsìn olúwo òlu so if you haven't seen the four wall of a classroom you can never become an olúwo. ọ̀tán. níbi tá à ń bá lọ. ẹ sà ibi tẹ́yìn gan sọ sí tẹ́ ẹ̀ parọ́ tá a bá ń sọ̀rọ̀ pé ní Ẹ̀gbá lónìí o ò gbọ́dọ̀ má kàwé kó ló fẹ́ jọba ẹ sà ó hàn lára ẹ̀yin tẹ́ ẹ jólóyè náà. all titlehips ní Ẹ̀gbá wọ́n àtàǹpẹ̀ ní àjọba Mádàdé wọ́n ju ọ̀pọ̀lọpọ̀ ọba abòmíì lọ. àjọba Mádàdé ẹ sà ẹ jẹ́ kí n bọ tírẹ́sì síbẹ̀ yẹn sà. ìjẹ́ àwọn olóyè kan wà nínú àwọn olóyè ọba tí wọn kì í ṣí fìlà fún ọba ṣá. bẹ́ẹ̀ ni. wọ́n wà sà mo fẹ́ kẹ́ bá yànnà náà ọ̀rọ̀ yẹn díẹ̀ sà. kàtígórì méjì ni wọ́n wà. ìkíní à ń pè àwọn kan ní general titlehips àwọn tí kábíyèsí fúnra rẹ̀ bá fi jẹ oyè tó dẹ̀ fún ní sàtífíkèètì àwọn yẹn ò kì í ṣí fìlà fún ọba. àwọn kan wà honorary titlehips àwọn kan wà non-honorary titlehips. irú àwọn tá à ń pè ní àjọba Mádàdé yẹn irú fún àpẹẹrẹ irú àwọn bíi olúwo ìlú balógun ìlú ọ̀tún òsìn sẹ́ríkì aṣíwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ they number about 21 nílùú Ẹ̀gbá part 2 ni wọ́n equivalent sí àwọn coronet ọba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ ṣàpè láti ìsìn general baálẹ̀ òní wọ́n promote sí ọba tí wọ́n sọ pé olúbi kan olúbi olúkíní kan olúgbá olúàwo àwọn yẹn náà ní part 2 tí wọ́n rank pẹ̀lú àwọn this general titlehips ìjọba ń sanwó fún wọn àwọn tí ìjọba ń sanwó fún yẹn wọ́n wà ní payroll ìjọba. bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin Ogun State ní Ẹ̀gbá ní Ìjẹ̀bú ní Yewa àti ní Rẹ́mọ. àwọn tí ìjọba ń sanwó fún yẹn àwọn ò kì í ṣí fìlà fọba sà. wọn kì í ṣí fìlà fọba high chiefs ni wọ́n ń pè wọ́n. bá a ṣe ní wọn ní olóyè Christian la ní wọn ní olóyè Muslim they are called high chiefs title chiefs. mo lérò pé ẹ ń gbádùn bàmí olóyè
àwọn àgbà kan wà tó jẹ́ pé tí wọ́n bá dàgbà débì kan wọn kì í bẹ̀rù àti sòótọ́. Bàbá àtijọ́ ni yín, àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa oògùn owó. Wọ́n ní Yínká oògùn owó wà o tó dájú, àwọn kan ní kò sóògùn owó kankan. Ṣé láyé àtijọ́ yẹn ǹjẹ́ àwọn èèyàn ń ṣoògùn owó tó ń jẹ́ tààrà? Ǹjẹ́ wọ́n ti ń rí oògùn owó yẹn ṣe tó ń ṣiṣẹ́ fún wọn? Ẹ ṣé, oògùn owó wà. Àbáláyé ẹni bá wá ìwàkúwà á rí ìrìnkúrì. Oògùn egbé wà, kò sóògùn tí ò sí. Àbáláyé tá a dẹ̀ ti rí àpẹẹrẹ physically, practically, kì í ṣe theory. Practically ni. Ṣùgbọ́n ìgbẹ̀yìn ẹ̀ kì í dá o. Ẹni tó lọ ṣògùn owó tó lówó ó kánjú ni, Ọlọ́run sọ pé ó máa lówó ni. Túmọ̀ sí pé kì í ṣe gbogbo ẹni tó bá ṣògùn owó ló máa lówó. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n adìyẹ oògùn owó wà lóríṣiríṣi. Tí lórí ètò yìí tí n bá bẹ̀rẹ̀ sí sọ kì í ṣe pàǹtàṣírí, ṣùgbọ́n kí àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀kọ́ náà la fi ń wọlé tọ̀yà àgbà. Fún àpẹẹrẹ, wọ́n lè sọ pé wọ́n fẹ́ ṣògùn owó nísìn. Àwọn ẹ rí i pé àwọn tó ń ṣògùn owó gan-an wọn kì í ṣe fúnra wọn. Ẹni tó ń ṣògùn owó mọ ìgbẹ̀yìn ẹ̀, ó mọ ohun tó máa dé bá wọn. Lóòótọ́ ni ohun àbí sáwọn ò ní ìdí owó ni. Ìwé òwe ó ní olóòótọ́ èèyàn yóò pọ̀ fún ìbùkún, ṣùgbọ́n ẹni tó ń kánjú àtìlà kò ní ṣe aláìjìyà. Ìkan wá sọ ó ní ẹni tó ń kánjú àtìlà ó ní ojú ìlara, kò sì mọ̀ kó sì ń bọ̀ wá tà wọn. Fún àpẹẹrẹ, wọ́n á sọ fún ẹ pé wo kòkò yìí o, n tó máa rí ń bẹ̀, mú ìgbálẹ̀ ìdání. Wọ́n ti ṣe nǹkan kan sínú ẹ̀ o, wọ́n á ní mú ìgbálẹ̀ ìdání. Iye ẹni báyìí ló máa yọ ń bẹ̀ o. Tí ẹni bá yọ kìíní kò nà mọ́ lórí, n kò bá máa ní ẹnì kìíní tó máa yọ, ó lè jákọ̀ bí ẹ̀ ló máa yọ. A ní no ó lè jẹ́ ìyàwó ẹ̀ ló máa yọ. Lẹ́ẹ̀kejì ó lè jẹ́ ọmọ ẹ̀ ló máa yọ. Ó parí. Ó lè jẹ́ bàbá ẹ̀ ló máa yọ. Gbogbo àwọn tó dá sí níbi ẹni méje ló máa yọ ń bẹ̀, kò ní sẹ́nìkan tó máa pa. A wá lọ, a lóun ò lè ṣe. Tí ò bá lè ṣe, consequence ẹ̀ wà fún kó tẹ̀ rí. Ìkan tún wà, wọ́n á ti ṣe gbogbo ètò yẹn tán, wọ́n á lọ máa wọlé, ó máa fi wẹ̀ o. Nígbà tó bá ń wẹ̀ lọ́wọ́, wọ́n á ti sọ fún un tó máa rí òní dá o, á tilẹ̀kùn rẹ̀. Ibi tó ti ń wẹ̀ yẹn, kìnìún lè yọ sí. Ejò lè yọ sí. Tí ò bá rọ́jú, tó bá ti lè ṣílẹ̀kùn yẹn, pé nǹkan báyìí yọ sóhun tó bẹ́ jáde, ó ya wèrè nìyẹn. For life. Èkejì nìyẹn. Ẹ̀kẹta, fún àpẹẹrẹ, wọ́n á ní wọ́n máa pète gbogbo ẹ̀, wọ́n á gbé agbada ńlá kaná báyìí. Wọ́n á ní kó ra ológbò, kó ra ọgbẹ̀. Wọ́n á ní wọ́n jù sí ológbò yẹn sínú agbada yẹn, wọ́n dé mọ́. Ẹ mọ̀ pé gbèrò ni. Bẹ́ẹ̀ ni. Ológbò yẹn máa jà poró tó fi máa kú. Bóun náà ṣe máa kú gbẹ̀yìn ẹ̀ nìyẹn o. Màá fún yín ní kẹrin. Wọ́n ti dé adìẹ mọ́nú àgò for days. Àwọn àgbàdo tó ń fẹ́ fún ṣàpá adìẹ láìka àgbàdo. Wọ́n ti fi oríṣiríṣi ó ti wà poisonous sí kíní àgbàdo yẹn. Ìwọ̀n tó bá ṣí àgò yẹn tó ń da àgbàdo yẹn sílẹ̀, bó ti gbé kan mì báyìí á ní lára. Àrẹ àkọ́. Á tún gbé kejì mì, ó ní lára. Tó bá jẹ́ pé nínú àgbàdo bíi 20 tán dà sílẹ̀, tó yẹ pé 3 ló gbé, ọdún 3 pé ló máa lò. Ẹ má bínú sà, ọdún 3 ló nítọ̀hún máa lò. Ọdún 3 ni kò lè wẹ̀, bọ́ tó wọ́n ní sọ fún. Àgbàdo yẹn, wọ́n á ṣètò ẹ̀ fún, inú à máa dùn. Á bẹ̀rẹ̀ sí ní owó yẹn ní àbúradì. Ìgbẹ̀yìn bá ṣe máa fi ọdún 3 rabọ̀rabọ̀, wọn ò dẹ̀ kí ń kúre. Wọn kì í kúre, irú àwọn ẹ lè rí ẹni tó ṣògùn owó tó pé 60 tó bá ti ṣe àtẹ́ndà yìí kó lè pé 60. Nígbò bá máa kú, wọ́n máa ń tọrọ kú fún wọn ni. Àti bàbá, mo máa ń ṣàkíyèsí nǹkan kan lára àwọn èèyàn tí wọ́n ń ṣògùn owó. Máa wò pé olóògùn owó kan ò ní tó fún bọ́là láyé, àbí mò ń ṣàṣe ni sà. Òun la fi ń sọ wípé tí wọ́n bá ní ìtẹ́lọ́rùn tó tẹpá mọ́ṣẹ́, wàá lówó. Owó easy láti ní. Ẹ wo àwọn courses kan tó wà tó jẹ́ pé very very lucrative,
ẹ wo àwọn lọ́ọ̀yà wa tá à ń pè ní SAN tó bá gbẹ́jọ́ lọ fún SAN nísìn kó tiẹ̀ tó rí millions máa ní ló máa fi rí SAN. tàbí tó wáyé pé professor in law bàbá ńlá owó millions ló máa kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ bí kéèsì yẹn bá ṣe wá wúwo tó ó lè ní kó lọ mú 20 million wá ó lè ní 50 million ṣé yẹn ṣoògùn owó ẹ wá wo medical doctor ní agbára ọlọ́run gbogbo ò ní rà rẹ̀ àmín wọ́n ní èèyàn ní liver cirrhosis tàbí kidney ẹ mọye millions tó máa ná. ẹ wo rú àwọn courses yẹn tàbí àwọn engineers láyé ìsìn ẹ wo rú owó tí wọ́n ń rí pẹ̀lú ìwé táwọn yẹn ṣoògùn owó àwúre ó yàtọ̀ sí oògùn owó ó yàtọ̀tọ̀ síra wọn. bẹ́ẹ̀ ni èèyàn máa ń ṣe àwúre àjò ìyẹn yàtọ̀ bọ̀ pé oògùn owó tó jẹ́ pé wọ́n ń pe kíní kan ní ẹran mẹ́nu mọ́ bẹ́ẹ̀ ni ẹran èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa bẹ́ẹ̀ ni ẹ má ṣe lóògùn má mọ̀ tó o bá ti ṣe wọ́n arápẹ̀rẹ̀ ẹ̀ lára ẹ̀ o ò dẹ̀ lè ní abnormal wealth kó o má ṣì wà hù torí pé ọjọ́ orí kan wà tó jẹ́ pé èèyàn fi lè control wealth ọmọ tí ò tí ì tó ọmọ 30 ọdún tó jẹ́ billionaire kò ṣe ní ṣìwà hù. ìwàkiwà ló máa wù. then ẹ wá fàkíyèsí the modern way tó ń pè ní modern way of oògùn owó tá à ń pè ní yahoo ẹ wà ọmọ ẹ bọ́n ṣe ń ṣìwà hù. èmi lè gbé mọ́tò kó máa wá èmi nísìn kò sí ní tó lè mú mi di aago 6 níta I still drive tó bá tílẹ̀ bá ti fẹ́ ṣú tó bá ti di aago 6 inú ilé mi ni máa wà and by 7 o'clock mo ti gate mi ò jáde mọ́ nítorí pé gẹ́gẹ́ bí ọ̀dọ́ nígbà kan àwa là ń lékú kiri ìbá tá à ń jẹ gbogbo pẹpẹ súpù àdúgbò kiri ti Ìbàdàn tèkó ti gbogbo ẹ̀ kiri rè but ní ìsìn ikú ló ń lé wa kiri therefore I find it difficult to move out. a jẹ́ pé ẹ ti wá ń sá fún kú ní ìsìn. à ń sá fún kú ni kíkú tó dẹ̀ pawọ́ ojú àpọ́n tó rà ń sá fún. ojú àbó sí lóòótọ́ ni pé ó ní àwọn ọjọ́ orí tó máa ń dé ìgbà. kò ní ọjọ́ orí tí wọn bá ti ní ìkàǹkà tí ò bá ti ní tẹ́lọ́rùn kò sígbà tí ò lè tẹrí sí àkíní èṣù tó bá ti ní tẹ́lọ́rùn owó tútù máa ń wá tó máa fún ẹ ní tẹ́lọ́rùn tó dẹ̀ máa lẹ́mìí gígùn pẹ̀lú ẹ̀ then nípa ọ̀rọ̀ ní púpọ̀ kí ló fẹ́ fi ṣé kó jẹun àárọ̀ kó jẹun ọ̀sán kó jẹun alẹ́ kó lo mọ́tò tó o bá ti nílé ju 2 lọ wàhálà ló dá fara ẹ̀. téèyàn bá ti nílé ju 2 lọ wàhálà ló dá fúnra ẹ̀ túmọ̀ sí pé àpọ̀jù ọrọ̀ wàhálà ni. mo sọ pé nínú Bíbélì ó ní ìwọ Ọlọ́run má ṣe fún mi ní ọrọ̀ má ṣe fún mi ní òṣì ṣùgbọ́n fi oúnjẹ tó tó mi bọ́ mi. that is contentment. bẹ́ẹ̀ ni ìtẹ́lọ́rùn. mọ́tò ẹyọ kan ṣo tí mo ní rè as èrìtàrí mi ò lè lo mọ́tò méjì báwo ni mo fẹ́ maintain ẹ̀ owó wo ni mo fẹ́ maintain kí mo fẹ́ fi ṣe tí mo fẹ́ lo méjì pọ̀ ní tí n bá tiẹ̀ ní opportunity láti ní kejì gan wàhálà ni. a jẹ́ pé ẹ̀sà maintenance tún pẹ̀lú nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa consider. ok níbo ni mò ń lọ with my aid kí wàá ní mọ́tò 10 8 ń bì màá máa ronú pé ǹjẹ́ bátìrì eléyìí ò ṣiṣẹ́ nǹkan kan nínú ilé yàrá kan ṣe ni mò ń sùn àbí mo lè sùn 4 kí n sọ pé nítorí pé gbogbo ẹ̀ fine n bá ti sùn bí ilé ni mo tún lọ sùn bẹ́ẹ̀ lọ́la wàhálà ni. wàhálà. bó o bá ní ilé 10 bó ṣe máa rò nìyẹn o ti ní mo fẹ́ kọ́ ọmọ mi ní fọmọ sílẹ̀ níjọ́ ta ti bímọ ohun tó máa jẹ́ Ọlọ́run ti mọ̀ má ṣe wàhálà nítorí ọmọ Ọlọ́run ló fún ẹ tó o bá ti lè rán ọmọ ẹ jẹ́ kó ní ẹ̀kọ́ tó yè kooro kó lè fún ẹ ní ìfọ̀kànbalẹ̀ bí èdè tọ́ ọmọ rẹ. ohun tó máa jẹ lẹ ti ń fún un yẹn. The best legacy you can give to a child is education because the importance of education is to make you a better citizen. The moment you have education you behave well you know the right thing to do tí o bá wà greedy. ṣùgbọ́n ajínigbìnrin alọ́ṣẹ́ yahoo alọ́jẹ̀gbẹ́ alọ́ṣẹ́ gbogbo àwọn tó jẹ̀gbẹ́ yìí kí ni consequence wọn. o lọ ṣe gbá ẹ lọ mọ́mọ́ then tó bá tún wá bọ́ sọ́wọ́ òfin tẹ́ ẹ bá dé ibi tí wọ́n ti ń tọ́ṣọ̀ wọn ní ìsìn lẹ́yìn Ọlọ́run
ìjọba ló tún kàn. ẹni tó bá sọ́wọ́ agbófinró á jẹ baba ńlá yà. So what's the problem? ṣé oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán á jẹ alẹ́ ò lè jẹ ó máa dé stage kan kò lọ́mọ púpọ̀ náà nísìn. ó tán. diminishing returns ti ń set. diminishing of return nínú economics ṣé ó tán. So you have to be very careful. Bàbá ti bá wa sọ̀rọ̀ nípa pé oògùn owó wà o tó ń jẹ́ dáadáa bí àwọn àgbààgbà ṣe bá ń sọ pé orí ọmọ tuntun ó gba ìkó ohun tó máa tẹ̀yìn ẹ̀yọ́ láàmọ̀ ọ̀dájú èèyàn ló máa sọ pé ohun tó máa tẹ̀yìn kéèyàn gba ọmọ tuntun níkò ohun ọmọ tó máa tẹ̀yìn ẹ̀yọ́ ṣé ẹ̀mọ̀ pọ́nmọ́ lè kú ohun tó máa tẹ̀yìn ẹ̀yọ́ ǹjẹ́ èèyàn bá ti ṣe oògùn owó bàbá ó ti díẹ̀ mi ara ẹ̀ kò nìyẹn. bẹ́ẹ̀ni oníbìlù ṣe ń lọ báyìí sà rògbòdìyàn àgbà Yorùbá nation àgbà Yorùbá nation lọ́tún lósì níwájú lẹ́yìn ó ti wá gbàlú kan gẹ́gẹ́ bí ọjọ́ orí yín sà àti ìrísí ìtọ̀dọ̀ tiyín àtòyé tiyín sà ǹjẹ́ Yorùbá nation yìí ṣó lè wá sí ìmúṣẹ. ẹ ṣe ìdá olójú méjì ni ó lè ṣeé ṣe ó dẹ̀ lè má ṣeé ṣe torí ohun gbogbo ló ní ètò due process but tẹ́ bá wo ìran Yorùbá we are so diplomatic and tactical and highly enlightened we are British oriented a kì í ṣe nǹkan ní bó bá o pa bó o bá o bù lẹ́sẹ̀. tí ó bá máa ṣeé ṣe tá a bá fọ́lò ètò ẹ̀ ó lè ṣeé ṣe tí a bá ṣe ètò ẹ̀ due process ó lè má ṣeé ṣe ẹ rí i pé àwa Yorùbá kì í ṣe oníjàgídíjàgan Ọlọ́run fún wa ní ọpọlọ láti ṣe nǹkan àwọn èèyàn máa ń rò pa lójo no we are highly diplomatic and tactical and the simple meaning of diplomacy is trick and deceit though gbogbo wa la fẹ́ kí a fẹ́ ká wà ní ìṣọ̀kan ní gbogbo ilẹ̀ Nàìjíríà ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tírìtì àwa Yorùbá pàápàá àwọn Haúsá wọ́n sọ pé àwọn ni wọ́n ṣáà máa léwájú wọ́n fẹ́ lè máa lé lájú àgùdà òjé lábẹ́ Gẹ̀ẹ́sì o. iṣẹ́ ọwọ́ kó wá ní kó wá ń jẹ. tí ò bá dẹ̀ ṣe Awólọ́wọ̀ tó láwọn lójú tójú yẹn ti wá là sódì olórí jẹ́ kán máa tẹ̀ wá ń tẹ̀kùtẹ̀ ṣùgbọ́n a sì ní àwọn èèyàn tó ní láárí tó gbọ́n tó ní òye tí wọ́n fẹ́ tábá dá dúró kò síyà tó máa jẹ wá we have all it takes to be independent. tá a bá dá dúró kò síyà tó máa jẹ wá kò síyà tó gbogbo nǹkan tá a lè fi ṣe ilẹ̀ wa ò kì í ṣe landlord gbogbo ọ̀pọ̀lọpọ̀ n ta fi ń tún Nàìjíríà ṣe léyìn ọ̀dọ̀ wa ló ti ń lọ then kí wàá ní problem wa tá a bá fẹ́ dá dúró a lè dá dúró ṣùgbọ́n ó wà lọ́wọ́ àwọn aṣáájú wa àwọn àgbààgbà wa àwọn olóye wa àwọn onímọ̀ láti wò advantage and disadvantage ewu ló wà ń bẹ̀ èrè wo ló wà ń bẹ̀ èrè wo ló wà ń bẹ̀ ìyàwó la lè jẹ kò sí ní bàbá dá dúró wàhálà náà wà o but nígbò bá yà á yànjú ẹ̀ so nípa bẹ́ẹ̀ a lè dá dúró a dẹ̀ tún lè dá dúró. àwọn kan tiẹ̀ ń sọ pé tí Yorùbá bá dá dúró wọ́n ní ìyà máa jẹ wá gan àwọn kan tó wá ń sọ pé ká tó lè dá dúró wọ́n ní tàjẹ̀sílẹ̀ máa pọ̀ gan àfi kọ́kọ́ pa àwọn èèyàn kan àfi ẹ̀gbọ́sà. a ò ní pa anybody àfi tó bá fẹ́ para ẹ̀ ẹni tó bá fọwọ́ síbi tọ́wọ́ ń gbé irú èmi ní ìsìn lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn. lẹ́yìn Ọlọ́run. mi ò dé police station rí in my life wọn ò fẹjọ́ mi sùn rí mi ì lọ fẹjọ́ èèyàn sùn rí. dé àgọ́ ọlọ́pàá rí. mi ò even máa fi ń yangàn but kò sẹ́ni tó súnmọ́ ọlọ́pàá tó mi nítorí pé mo wà lábẹ́ òfin mi ò kí ń kọjá àyè mi àwa ń gbàyàn lẹ́ni wọn kì í gbà á lẹ̀ mi ò dẹ̀ tí ì ní problem kan rí nígbèsí ayé mi títí mo fi ṣiṣẹ́ 35 good years under Federal Ministry of Information National Archives have never stepped on the toes of the government because mo mọ̀ wọn ara mi ditto my children I've trained them níjọ́ tí mo ṣe mistake tí mo bá ọmọ mi kan ní police station mo ní kí ló dé olóyè olè wá bọ́ọ̀kù olè. àwọn lọ lodge complain ni. ó lọ lodge complain ọjà because fẹ́ bèrè pé kí ló wá it's never done. None of my children, and I've never had it,
ẹni ń gbénu ilé jígí ni mí kò gbọ́dọ̀ kò sọ̀kò. gbọ́dọ̀ sọ̀kò. He who lives in a glass house dare not throw stone. Lẹ́ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọpẹ́ ni o. I can say I'm an average citizen in Nigeria because I have all it takes to live a good life. Oore ọ̀fẹ́ ni mo rí o, àánú ni mo rí gbà. Àánú ni kò ní fẹ́ yín. Health wise and everything. Bẹ́ẹ̀ ṣe dàgbà tó ìsà, mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ kan lára yín. Ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì wo ló ti ṣẹlẹ̀ sí yín rí? Ọ̀rọ̀ Bíbélì ni ó ní kí a má ṣe rántí ohun tó ti kọjá. Màá fún yín lápẹẹrẹ kan. Yes, sir. Ẹni ọlá t'Olúwa yàn látọ̀run wá. Tọrọ wá. Bí kò lọ́lá kò ní dẹ̀yìn lẹ́yìn ọlá. Yànlá. Wọ́n bí wa bákan ni ṣùgbọ́n kádàrá yàtọ̀. Yàtọ̀. Ẹnì kankan kò mórí ọlọ́lá léwe. Léwe. Bádìẹ yé gba ẹyin funfun ní gbogbo rẹ̀ o. Pátá. Àmọ́ tó bá pamọ́ àwọ̀ ní láti yàtọ̀. Èyí fi yé wa pé a kò mórí ọlọ́lá léwe. Ntẹ̀dá máa jẹ́ láyé ó máa jẹ. Akọ̀ǹkanjú ni níjọ́ tá a ti bí wa báyìí ẹni tó máa jọba ẹni tí irun ọba ti wù lórí ẹ̀ ó ti wà nígbà tá a jọ wà ní school àmẹ́ tó lè di olóyè Bẹ́ẹ̀ni. àmẹ́ tó lè di professor ní primary school gbogbo akàn ṣe kùtùkùtù kiri a tún wọ secondary school gbogbo tún lọ sí university tó tún jáde gbogbo ló máa gbọ́ pé it's my coursemate schoolmate mi ni Ló ti di minister. ó sọ ní minister I will see him jẹ́ kí n pè orúkọ tá ń pèrè o mọ̀ kó lè di nǹkan kan. So n tí mo fẹ́ fàyọ kò sẹ́ni tí ò ní rí ìrírí ṣùgbọ́n Ọlọ́run máa ń fi ìgbàgbé sí àti pé Ọlọ́run máa fún mi mo ní oore ọ̀fẹ́ púpọ̀ àti àánú tí mo rí gbà pé mo rí nǹkan kan tó dààmú mi rí ìgbésí ayé mi ò fi bẹ́ẹ̀ rí ṣùgbọ́n níjọ́ kan mo ti mítìn dé mo sùn síta mo tiẹ̀ orúgbẹ́ngbẹ́ ní mú in fact mo jẹ oúnjẹ tó wù mí jọ yẹn inú mi dẹ̀ dùn bá dẹ̀ sùn síta ní ẹ̀yìnkùlé mi annex wà ń bẹ̀ lọ́wọ́ kan sọ pé grandpa ibẹ̀ yẹn ń jó òun rí ológbò kan ibẹ̀ yẹn kẹrin ó rí àkín tó wọbẹ̀ torí ibi tí mo ti ń gbàlejò ni months mo ń ṣe aláìwọbẹ̀ nígbà tí máa débẹ̀ tí ẹ bá rí iná yẹn. Ẹsẹ̀ má bínú ọmọ kan wá bá yín. Ọmọ yẹn ó ní dádì. Iná ń jó nínú ilé. Bá wíríwírí èmi àti wáìdì mi àtọmọ yẹn là ń lé ẹ má pariwo ẹ má pariwo. Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ I'm highly organized. Ní each room ní each corner ó ní mo ti bu omi àti omo sí tí mo máa ń tọ́jú. Àìbá àmọ́. Mo ní àwọn strategy. Nígbà máa débẹ̀ gbogbo iṣẹ́ àánú bẹ̀rẹ̀ ti jó cotton ti jó Ọlọ́run dẹ̀ bá a ṣe àpá ẹ má pariwo àpá pátápátá. Ìṣẹ̀lẹ̀ kan ṣo tí mo ti rí ní ìrírí ayé mi tó jẹ́ kó dẹ́rù bá yẹn torí pé mo kọ́ ibẹ̀ pé tó bá dọjọ́ iwájú gbogbo conveniences tó wà níbẹ̀ kí n kàn jókòó síbẹ̀ kí n relax kí n gbàlejò àwọn olóyè ó tán ibẹ̀ wà ibẹ̀ yẹn dẹ̀ gbiná ibi tá a kì í tanná mítà bẹ̀ independent ni kò kàn mítà nínú ilé you can just imagine so kò sẹ́ni tí ò lè rádánwò but nínú gbogbo ká máa dúpẹ́ I was even laughing. Nígbà tó ṣẹlẹ̀ rẹ́rìn. Mo rẹ́rìn ni mo lè dúpẹ́. That's the greatest challenge tí mo tó ní tó sóò dẹ́rù bá mi pé kí ló lè fa iná but àǹjú òun ṣe wí lẹ́jọ́ ìjà alára ò but mi ò ro sẹ́nìbọ̀dì o but mo gbà fọlọ́run. Ẹlẹ́ẹ̀kì ronú. Mi ò kí n ronú. Ẹ ò lè wá wà hypertensive. Mi ò kí n ronú mi ò gbàdúrà owó rí my life ṣùgbọ́n àṣírí mi bò. Àṣírí bíbò náà ṣàgbà owó nínú. Mi ò gbàdúrà owó rí. Mo dẹ̀ máa ń sọ fún èèyàn táwọn bá láwọn ṣoògùn máa ní oògùn mẹ́ta lè ṣe. Àkọ́kọ́, ìkejì àti kẹta sà. Àwúre ẹ̀yọ́nú àtọ̀wọ̀. Ó bá lọ ṣoògùn òkìgbẹ́ bọ́n bá ṣá ẹ ibi eegun ẹ tán ṣá consequence ẹ máa bẹ̀rẹ̀. Tó bá ṣoògùn ìbọn tó bá yẹn búlẹ̀tì tó bá yẹn. Wọ́n tí ì fún ẹ ní AK-47 ni wọ́n á pieces ara ẹ̀ oyè inú tí ò ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n pieces ara ẹ̀. Ó parí. Nígbà wọ́n pieces ara ẹ̀ tán wọ́n tún da chemical sí. Ṣé kò tán? Why do you have to bother yourself? Ẹni bá rure á sọ̀rọ̀. Man is the architect of his fortune and misfortune. Ó ṣe rí nìyẹn. Kí n tó kọ́lé mo ti kọjá 50.
ẹ ti kọjá 50 kẹ́ tó kọ́. mo dẹ̀ ti ra ilẹ̀ at the age of a little above 30. mo ra ilẹ̀ ní 1000 plus ibi tá a wà yìí. wọ́n ní kí n wá ṣe survey ní 300 ẹ̀ẹ̀mejì mo sanwó ẹ̀. ẹ̀ẹ̀mejì lè sanwó survey. èlò ní sálárì mi. ìgbóyà alẹ́ foundation wà bẹ́ẹ̀ ó wà for 10 years. ẹ sà bí ìgbà yẹn sà èlò foundation tẹ́ lè wà for 10 years. àwọn ọmọ ti wọ̀ nígbà tó ọmọ bá ti wọ secondary school wọ university. ẹ sà ṣe bí wọ́n elimination by substitution. bẹ́ẹ̀ ni. inú algebra. bẹ́ẹ̀ ni elimination by substitution. wàá fi kan lè gbọ́ kan ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. o gbọ́dọ̀ táwọn ọmọ a lè dúpẹ́ àtàwọn ọmọ èlò náà la rìtáyà sí lórí ẹ̀. ńgbà máa rìtáyà 20 something years ago gbogbo ohun tó mo gbà was 2 point something million. inú ẹ̀ mú kọ́ ilé mo dẹ̀ ṣì save over 500,000 tí mo fi ṣe fixed deposit. ó parí. later inú ẹ̀ mo ra mọ́tò kọ́mọ mi kan tó fowó kún kí n tó tún ra mọ́tò mi ìtẹ́ bá ń ta tí mò ń gùn kiri. wọ́n tó ń pè lálùbáríkà náà nìyẹn. alùbáríkà ni slow and steady win the race. bẹ́ẹ̀ni. high heel grow less as we descend it. tó yẹ yín oore ọ̀fẹ́ lèèyàn máa gbà ló máa gbà. gbogbo à ń lọ ṣọ́ọ̀ṣì à ń gbàdúrà àgbàkúndógóró kò ní kó níláárí. bó gbàwẹ̀ kọ́rùn ẹ̀gùn ju ti tàdá lọ kò ní kó níláárí kò ní kó lówó lọ́wọ́. tẹpá mọ́ṣẹ́ ẹ wo ohun tí nàìjíríà dà nísìn. bẹ́ẹ̀ni. ṣọ́ọ̀ṣì la máa lọ inú mọ́ṣáláṣí la máa fẹ́ kú sí nígbà tí àwọn Chinese nǹkan àwọn kọ́ ọmọ wọn sí lab. bẹ́ẹ̀ni. àwọn tí ò tó yín ọ̀nà wọn ń ṣe gbogbo torchlight gbogbo nǹkan tá à ń lò yìí. ṣẹ̀ṣẹ̀ àwọn sẹ́ẹ̀tì táwọn ń pè lọ́mọ déédéé ń bí. sóye àwọn ọmọ kéékèèké ló ń ṣe but church la máa lọ kìíní ẹ̀dẹ̀ ti dorí wa rú. àdúrà láì ṣiṣẹ́ òkú ni. òkú ni bí mọ́ṣáláṣí ṣe pọ̀ lọ́jàrá tí chọ́ọ̀chì náà pọ̀ lọ́jàrá ẹ̀sà ìwà ìbàjẹ́ ó wá pọ̀ ju mọ́ṣáláṣí àti chọ́ọ̀chì lọ sà. This country wọ́n ní we are a religious country lóòótọ́ alẹ́sìn but àníwà. àníwà. morals ti sọnù. tẹ́ ẹ bá wo ẹlòmíì ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin ẹ wo àwọn olóṣèlú yìí ẹ máa wo ìgbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ wọn. owó tó wà fún èmi àti ẹ ẹnìkan ṣọ́ àdẹ̀ kó ọmọ 40 something tó ń kó billions kí ló fẹ́ fi ṣe níbo ló ń kó lọ. ìgbà míì máa wò pé ǹjẹ́ àwọn arábí ń ronú ikú. bóyá ni wọ́n ń ronú ikú o. ǹjẹ́ ń ronú nísìnyí bí mo ṣe wà ẹ́ I live an organized life ọlọ́dẹ fún mi níyàwó tèmi látọ̀run wá. We've been together for under 60 years now. mi ò ní nǹkan kan tí mò ń hide fún nígbà àníwá wà ó ibi mo tọ́jú owó ìsí o ibi mo fi sí o ó lè sùn kó má jí. kì í ṣe tàwọn ọmọ ọ̀sìn yòó gbogbo nǹkan là ń password. ní wọ́n sọ pé kinní kan ta ló sọ fún mi aṣọ ìgbà Christmas ta ló sọ fún mi pé ó máa di ìgbà Christmas. ní máa fi ṣe léyà mo dìde rìn. ẹni tí ò ní dọ̀la tó ń lóṣù mẹ́fà àdúgbò ilé àwà ẹni yẹn ó ra màálù ó ti ra kinní wọ́n dẹ̀ lọ ibi mo kọjá lára ẹ o some years back ó dẹ̀ lọ ra iṣu wá ó dẹ̀ jókòó ó tún ti lẹ́ran tó máa kọ́kọ́ pa ó kú ọ̀túnla ó dẹ̀ kú. tóbi ọlọ́run. kò kú fowó mọ́tò ẹ̀ ńgbà tán fẹ́ tà níṣẹ́ kan ṣáàṣì mọ́tò dáadáa gbogbo owó ẹ̀ inú mọ́tò ló lóde ẹ̀ sí ẹ̀ ń tọ́ra mọ́tò ó ló fi ṣe fàjẹ́ which we had later. kí dókítà wa sọ fún mi pé kí n má jẹ̀bà mọ́ ẹ̀bà ni mo jẹ́ tí mo fi wọ 80 tí mo sì ń jẹ́ tó mú mi lára ó wá ní kí n má jẹ̀bà mọ́. ìbàjẹ́ pé dókítà gan kì í kú pẹ̀lú gbogbo nǹkan prescribe ìbá gbàgbọ́ pé gbogbo tí wọ́n ń sọ òótọ́ ni. tó yẹ pé bishop kì í kú tó yẹ pé imam kì í kú imam á jìde láàárọ̀ kùtùkùtù àgbàdo aláwọ̀gbà ẹ̀ṣẹ́ adó aláìláńlá ńgbọ̀n kan á dẹ̀ gbóra òun travel á dẹ̀ l'accident á kú ṣé kò gbàdúrà sọ́lọ́run. bishop náà the same thing. a ṣe bẹ́ẹ̀. babaláwo the same thing. ó parí. àbá àrí babaláwo tó l'accident. tó ń dífá ọ̀rọ̀ ọ̀run. tó kú ńgbà ẹ bá ṣẹ́ sí ẹlòmíì gan ẹ bá ìgbàdí ẹ bá nǹkan kan. You can never meet anything in my because I have faith in God. kí n tó yọ̀ǹda yín sà ọlọ́run má jẹ́ kí ẹ fi àgbàdo àgbà torí pé bó bá ti ń de pé àgbàlagbà ṣe ń de napín ó ti ń fàgbàdo àgbà nìyẹn tí yín ò ní rí bẹ́ẹ̀ sà. ó fẹ́ kẹ́ ẹ bá mi yànnà náà nǹkan kan sà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ olóyè ọ̀kan gbòógì nínú ìlú Ẹ̀gbá yìí. oyè táwọn máa ń pe oyè ògbóni oyè àwọn bí oyè aláwo la máa ń pè ṣùgbọ́n ó dà pé ìyàtọ̀ wà láàárín oyè ògbóni
àti àwọn olóògbóni. oyè ògbóni àkálá kì í ṣe oyè awo. Even ibi tí constitution ń bá dé constitution Ẹ̀gbá ó gbọ́dọ̀ wà nínú awo. Gbogbo oyè ògbóni láti Olúwo dé 60 something year 60 something ní kọ̀ọ̀kan Olúwo Ọ̀dọ̀fin Àró Báàsì Báàlà Báàkíní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ló ṣe wà. Olúkàkùn jẹ́ oyè ok nísìn Balógun Ọ̀tún Balógun Òsìn Balógun Ẹ̀kẹrin Balógun Sẹ́ríkì Bàdà àwọn wàrẹ̀fà nìyẹn. Wọ́n dẹ̀ ṣe Jágùnà Lúkọ̀tún Lúkòsì Ṣàkọ̀tún Ṣàkòsì Akọgun and so on àwọn wàrẹ̀fà nìyẹn. Àwọn obìnrin Erelú àwọn ni ògbóni tí kìíní tí wọ́n ń lo ṣàkì. Then tó bá wo bí ògbóni Ẹ̀gbá ṣe máa ń dress ó yàtọ̀. I would have dressed it for you now and sit. Wọ́n rí pé tí wọ́n bá wọ bùbá àti ṣòkòtò wọ́n pe kíní kan ní àmúsán ó máa wà ní ìsàlẹ̀ bùbá yẹn ìyẹn ni wọ́n ń pè ní ògbóni. Àwọn aláwo kì í dress bẹ́ẹ̀ o. Àwọn ò kì í lo àmúsán tí wọn. Then ṣàkíẹ́ ọ̀tún báyìí ló máa fi sí òsì làwọn fi tí wọ́n sí. Òsì láláwo fi sí ó tó ní different meanings. Then tí o bá wo ẹni tó bá joyè ògbóni Ẹ̀gbá kò ní wọ odindi agbádá sọ́rùn kó tó fi ìlẹ̀kẹ̀ sí. Àwọn ológun ló máa ń dress bẹ́ẹ̀. Òun máa dress traditional ó máa pakájà á dẹ̀ mú ìtàgbé ẹ̀ tàbí ṣàkì. Ìjẹ́ tó bá dẹ̀ máa sọ̀rọ̀ sọ́ba tó bá ìṣàkì yẹn tàbí ìtàgbé yẹn ló máa mú dání ló máa fi gesticulate kábíyèsí nǹkan. Torí a kì í náwó sọ́ba pé kíní ṣàkì yẹn máa mú dání. A kì í náwó sọ́ba báyìí pé nígbà tá à ń sọ̀rọ̀ yálà ọ̀bínú àbọ̀rọ̀. Tí ológun náà bá máa kí ọba ó ní bọ́n ṣe ń kí ọba wọ́n á gbé ẹsẹ̀ mẹ́ta síwájú mẹ́ta sẹ́yìn mẹ́ta sẹ́yìn wọ́n tó ṣe ọ̀pá wọn báyìí láti fi kí ọba. Gbogbo ẹ̀ ló ní ètò. Ẹni a kì í jẹ ògbóni tẹ́ ẹ sọ yẹn ká tún máa ṣe awo. Wọ́n ti dá lúrú pọ̀ mọ́ ṣàpá nísìn. Tó bá wo àwọn ẹlẹ́sìn Muslim aláwo pọ̀ jù nú wọn. Mo mọ̀ wọ́n dáadáa. Tó bá wo ti Christian náà aláwo pọ̀ jù nú wọn. So gbogbo orú yẹn wà tí ò fi jẹ́ kí àwọn èèyàn ní confidence nínú Christianity. Àwọn oníbàjẹ́ ti pọ̀ jù. Wọ́n á ní ẹ̀mọ́wó ilé wa ẹ̀mọ́wó owó lè wá. Tí èmi ò kí ń lọ sọ́dọ̀ àwọn aláàfáà. Ó máa nídìí. Fine. Tálàfà bá lọ ṣùgbọ́n ìkíní ọ̀pọ̀lọpọ̀ wọn wà organized. N tó yẹ kí wọ́n ṣe láàrin wákàtí kan. Bátẹ̀sì kò tán tún máa kírun tí wọ́n bá ti ń rówó yẹn gbà. Wọn ò lè lọ kírun mọ́. Owó tí wọ́n wá ń gbà ẹ̀mú àdúgbò ǹjẹ́ Muhammed ǹjẹ́ alágbe ni? Alágbe ló pọ̀ jù nínú àwọn ẹ̀sìn Mùsùlùmí nìsín. Alágbe ló pọ̀ jù nínú àwọn ẹlẹ́sìn Christian. Ṣàpẹẹrẹ tí Jésù fi sílẹ̀ lẹ́yìn tè. But because money controls our life now. Tẹ́ bá ń ka nínú orí media kìíní wa wà gbọ́ the 10 richest pastor. Bẹ́ẹ̀ni tó ní private school táwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọn náà lè lọ. Ọdún ìyẹn ò tí ì wọ́pọ̀ nínú ti Muslim tó rò tí ì lè ní mi tí ì rí imam kan tán ló ní jet. Níbo ló ti fẹ́ rówó yẹn? Nítorí àpapẹ́ ni. Bẹ́ẹ̀ ni. Ibi tí wọ́n bá ti pa ojú wọn dẹ̀ wọ́n máa kóró tí wọ́n máa fẹ́ sàsára wọn. Tó bá tiẹ̀ rí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ gan wọn kì í kọ́ṣàn ahọ́n wọn. Wọ́n bá ń wà sí mi àkànwọ́ ẹlòmíì á kàn sọ̀rọ̀ á kàn fi ipò torí ẹ̀ ni wọ́n ṣe ń kúkú òjijì. They talk carelessly, they have plastic tongue. Tó bá ń wàásù o gbọ́dọ̀ wàásù pẹ̀lú ìrẹ̀lẹ̀ humility. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú kí àwọn kálẹ̀ sálà lálọ́ ṣọgbà pọ̀ orí bẹ́ẹ̀. Kò lè tó yìí. Inú Jésù gan sọ pé ẹkùn máa gbó bí ajá. Bàbá mi mo béèrè béèrè kan lọ́wọ́ àwọn èèyàn kan níjọ́ kan. Mo ní gbogbo ẹ̀yin tẹ́ ń fi orúkọ ànábì gba owó yálà lóde èkó mọ àbí níbi tẹ́yìn àfáà bá lọ. Àti gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ń sọ pé kán dá ìdá mẹ́wàá. Jésù sọ pé kinní kan daddy said you should give me. Ta ló lè bọ́ síta tó máa sọ pé èmi ìmáàmù lágbájá sọ pé irú okú tó pànábì ni kó pa mí ààrẹ ni dáhùn ẹ̀rẹ̀ ni. Ìjẹ́wọ́ pásítọ̀ bẹ́ẹ̀ náà tó ń forúkọ Jésù lu jìbìtì gbowó sórí irú okú tó pa Jésù kó pa ẹ́. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nínú ṣọ́ọ̀ṣì ló máa wà. Báwo ló ṣe fẹ́ rówó jẹun? Ebi ò ṣe báwo ló ní pa fẹ́ ẹ́. tọmọ? Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà ti same thing. So tó o bá ṣọ́ra nísìnyí tó bá lóun wá jò kiri ikú lòun wá kiri. Tí wọ́n bá ní wọ́n ṣe àsàlátù lọ́jọ́ Sunday yẹn ìyàwó níyàwó ni. Tán bá ní wọ́n ń ṣàṣàlátù. Ìyàwó níyàwó ló pọ̀ jù mo mọ̀ wọ́n dá mo ti study wọn mo ra fi sáà pé kíní. Mẹ́ta mi bá sọ̀rọ̀ pé ìrọ̀lẹ́ ń pa
ìgbà táwọn obìnrin náà ò tẹ́rí then fúnra ní tí ò sọnù làwọn obìnrin wá ń wá kiri èmi inú ẹ̀ dùn ọkàn ẹ̀ balẹ̀ ìyàwó wàá máa tọ́jú ilé kiri wàá bọ́ sọ́wọ́ wàhálà ká kírun ká sọ mọ́sálásí dilé ká rí ṣọ́ọ̀ṣì ká lọ gbàdúrà bí ò sí wà lórí asán ni a rí náà àwọn ẹgbẹ́ wa náà ní ìtọ́ ti regret o wọ́n wà nínú àwo yẹn because ẹni mélòó ló lè bó pé aláwo ni mí kó bọ́ síta sórí ohun tó ò lè ṣe tó ò lè fi yangàn why do you do it? I don't belong to any secret society and I shall never. Ẹni mélòó ló ṣòótọ́? Ok, nínú ẹbí yín wọ́n fowó sílẹ̀ bàbá kú ìwọ nìkan gbowó yẹn o sàwọn tó kù sádánwò o wá ń lọ gbààwẹ̀ ò ń gbàdúrà. àwẹ̀ ọ̀ràn èpè ẹbí ló máa pa onítọ̀hún. o gbọ́dọ̀ jìyà ẹ. lẹ́ẹ̀kan sí àwọn èèyàn ti gbádùn yín dáadáa mo wá fẹ́ kẹ́ ẹ tún bá mi dá orúkọ yín officially pẹ̀lú oyè tẹ́ ẹ jẹ pẹ̀lú ọba aláké tẹ́ ẹ jọ ń lò gbà lọ́wọ́lọ́wọ́ báyìí sá. orúkọ tèmi ni Chief M. Àyìnlá Ọ̀kẹ́. mo joyè olúwo ìlú but mo relinquish ẹ for reason best known to me. kí n tó tún jẹ ti olóyè ti ẹ̀sìn ti Christian mo joyè Muslim alátúnṣe àdín ti àdúgbò tí wọ́n bí mi sí ìlú tí wọ́n bí mi sí mo joyè ti Christian oyè tó wà lórí mi tó bí 5 but méjì yẹn ẹyọ kan ṣo mò ń lọ láti sọ pé ògbóyè onígbàgbọ́ ẹ̀gbà M. Àyìnlá Ọ̀kẹ́. ẹ ṣeun bàbá mi olóyè Ọ̀kẹ́ àníwá yín tì àwa la máa wá ẹ̀yin la máa bá lẹ́ẹ̀kan sí Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ́sọdẹ ọpọlọ àtúmọ̀ pàdé nígbà mìíràn ẹ ṣeun o.